bá ṣàìfi ni pé ní àfi. Let's watch this baby me, you are my one and only. Ìwọ ni bébí wèrè. Ṣé etí dùn látẹ̀kàn ni? Ọ̀gbọ́n pà ń pè sísì látàárọ̀. Ó yà wèrè ni. Bí ò fẹ́ yí ọ. Ṣé táwa ti afẹ́ gba tẹ̀fẹ́ dọ̀gẹ́ pé kí ni ṣé ẹ̀kọ́ máa dà á láàmú tó báyìí? Ó rí pé child abuse lélẹ́yìí. Àwọn ìwé látàárọ̀. Wàhálà náà ṣé mo lọ kárò pọ̀ ọmọ kan tó dà. Alpha, which class are you? Go and ask your grandfather. What class are you? Ìyá ẹ̀ ńkọ́? Mami ẹ̀ ńkọ́? Ó ṣe ń gbọ̀n bí òkò bèbè. Gírímọ̀ ni. Àwọn ẹsẹ̀ rẹ̀ gan mú kan. Bí ẹ̀ bá balẹ̀ léyìí, lè dàkún ẹ̀ láì. Àdánwò. Alpha, mo sún wájú díẹ̀. A fẹ́ ṣe abẹ́ wo 360. Bọ̀ sí iwájú jẹ́ ilé ìlẹ̀ ṣe 360. Àmì gbogbo ẹ̀dá ó fún lẹ́fọ̀ọ́rùn ni o. Àwọn ènìyàn àwọn. Ó ṣe fìdí bí létí o. Ẹ̀wọ̀n mi ti di. Àwọn yóò di o. Eléyìí child abuse ni ọlọ́mọdé àdáràn. Àwọn di church for night. Church for night bó ẹgbẹ́ sọ pé. Máa tẹ̀lé ìtẹ̀tẹ̀ máa tẹ̀lé lówó ọ̀kadà. Sílẹ̀ gan lówó ọ̀kadà. Ó yẹ kó yẹ kó lówó wá bá àwọn ọmọ ni. Ẹ ṣe bí odi. How are you? Odi lélẹ̀. How are you? Àmọ́ ní ẹsẹ̀ kò ní dáa fún ọ. Wọ́n ti ya wèrè. Kò gbọ́ rẹ̀. Ọba ti sọ̀rọ̀ dáná mọ́kọ́ lẹ́nu. Ó dà kó gbọ́ o.